Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú wòyí, a kú dédé àsìkò yìí. Ṣé o mọ̀ pé ọlọ́jọ́ festival yìí ń lọ? Ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n bá ní lánàá yẹn, kì í máa ṣe kékeré ló ṣẹlẹ̀ lánàá. Wọ́n ní ṣe ni Ashley, wọ́n ní bó ṣe ń fẹ́wọ́, bó ṣe ń ṣe lára ló ń fẹ́wọ́ ló ń ṣe gbogbo ẹ̀. Wọ́n ní ṣe ló wọnú secret Oòduà secret kíni shrine. Wọ́n ló lọ gbé kíni kíni staff of authority. Wọ́n ló lè lọ gbé bó ṣe wá sínú ọlọ́jọ́ festival. Wọ́n ní bó ṣe gbé kíni yẹn sókè nìyẹn. Ó dẹ̀ na ọ̀pá kíni stick yẹn sókè. Pé òun ni Queen of Ile-Ife. Òun ni Queen of Ile-Ife, pé òun ti win. Wọ́n ló declare ní gbogbo inú agbo yẹn lánàá yìí. Wọ́n ló pariwo pé òun ni kíni gbogbo yẹn wá bẹ̀ sí. Báwo ló ṣe máa jẹ́ pé Ashley ni Queen of Ile-Ife? Torí òun ló ní àṣẹ. Ẹni tó jẹ́ Queen of Ile-Ife ló ní àṣẹ láti mú staff of authority yẹn dání o. Pé tí ò ṣe Queen Ile-Ife pé láíláí. Ṣé ìgbà tí kábíyèsí dé láti ibi tó fi lọ ṣe prayer, ṣé òun ni ló wá ṣẹ̀ṣẹ̀ wá sọ̀kan pé kí Ashley gbé staff of authority? Ṣé wọ́n ní olórí Naomi ló ní òun náà máa fún òun ló tọ́ sí, òun ni Queen of Ile-Ife. Èwo tún ni kí Ashley wá lọ sọ pé òun ni Queen of Ile-Ife. Wọ́n ló nà sókè gbágbágbá tó pariwo tó sọ ní kíni tó wà náà sẹ̀ pé òun ni Queen of Ile-Ife. Òun lòun láṣẹ lórí staff of authority yẹn. Wọ́n ní kábíyèsí wá ń wò lọ́ọ̀kan torí ibi tí kábíyèsí jókòó kò lè dìde. Ìgbà tí kábíyèsí ò ya wèrè bíi tiwọn. Kábíyèsí ṣàjókòó lọ́ọ̀lọ́. Wọ́n ní wá ya kábíyèsí lẹ́nu pé kí ni Ashley kí ló tún fẹ́ dà lálẹ́ ọ̀sán yìí? Ìtumọ̀ eléyìí tí Ashley tún gbé jáde. Wọ́n ní kábíyèsí kàn ń fọkàn gbé. Ta ló fẹ́ lọ gba kíní yìí lọ́wọ́ ọmọ yìí? Báwo náà ṣe fẹ́ disgrace Ashley? Ashley tó jẹ́ pé wọ́n dùn nú, tóun nìkan dùn rẹ̀ nú. Ṣé òun ló yẹ kó announce pé òun ni Queen of Ile-Ife? Wọ́n ní àti Naomi àti Ashley wọ́n kàn ń wò wọ́n. Naomi àti kábíyèsí pé wọ́n ní ìtumọ̀ eléyìí kí lélẹ̀. Wọ́n ní meanwhile pé àṣé ìyá onífá ìyẹn ò sí láràǹd. Wọ́n ní bó ṣe ń bọ̀ tààràtà ní kíni ó kọ́kọ́ yà sí Oòduà shrine pé kò ń lọ fún staff of authority. Torí èní náà máa declare Naomi tó máa gbé ọ̀pá àṣẹ yẹn fún. Wọ́n mà ní kì í ṣe kékeré kan tó débẹ̀ kí ìyá onífá tó débẹ̀. Wọ́n rí staff of authority. Ta ló gbé? Wọ́n bẹ̀rẹ̀ sí bó ṣe wá ìwádìí ààfin ni. Tó wá dé ọlọ́jọ́ festival tí festival lọ. Àfìgbà tó gbá ọ̀pá àṣẹ yẹn lọ́wọ́ Ashley níbi tó ti ń yangàn tó gbé ọ̀pá yẹn sókè. Staff of authority pé òun ni òun ni Queen of Ile-Ife o. Òun ni ìgbà tó ti rí pé èrò bìbà. Wọ́n lóun nìkan bẹ̀rẹ̀ sí ní sọ láìṣe pé wọ́n announce ẹ̀. Kì í máa ṣe kékeré o. Wọ́n ní bí ìyá onífá tó kàn stop Ashley pé kó stop. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní ìyá onífá kó disgrace ẹ̀ lánàá. Kì í ṣe kékeré. Pé ta ló fún ẹ ní níbo ló ti rí staff of authority? Níbo ló ti rí? Òun yà sínú shrine. Òun ò rí. Òun fẹ́ gbé jáde kó wá gbé adé fún ẹni tó fẹ́ gbé adé fún. Ìwọ wá ní staff of authority pé ìwọ ló ní. Ta ló fi orí ẹ pè pé ìwọ ni ó ní kíni? Wọ́n àwòrán kíni Ashley, àwòrán Naomi wọ́n ló ti wà ń bẹ̀ dáadáa.
tó sọ pé Queen ni ẹni tó ní staff of authority. Wọ́n ní màá ní kì í ṣe kékeré o. Wọ́n ní kì í ṣe sùúrùtù kékeré lọ́fà ní kinní lánàá. Wọ́n ní bí Ìyá Onífá ṣe command ẹ̀ kó fún òun ní staff of authority. Pé kì í ṣe ìwọ ló ní, Ashley wọ́kọ́ ló ní staff of authority. Kó yá bìlà, wọ́n ní bó ṣe gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní kí ẹ wá rí inú kábíyèsí lánàá. Pé kábíyèsí ní òun ò mọ bó ṣe bẹ̀rẹ̀ sí ní ànáùnsà rẹ̀. Ó lóun ò mọ bó ṣe lè fò dìde níbi tí òun jókòó sí, ibi tó dẹ̀ wà kò lè dìde ńbẹ̀ torí ipò ọlá ńlá ni. Tí kábíyèsí bá fẹ́ ṣe bíi tiwọn, tó bá fẹ́ ya wèrè bíi tiwọn, kábíyèsí máa dìde bẹ́ẹ̀ kó lọ gbà. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé kò pọ́n wọn lé. Wọ́n ní Ìyá Onífá ló wá suppress gbogbo ẹ̀, ló disgrace ẹ̀, ló gba ìwọ kọ́ ló ní. Staff of authority, Naomi ló ní nǹkan ẹ̀, kò sí anybody tó lè bá ayé rẹ̀ o. Wọ́n ní ṣe ni Ashley wá sọ pé ń bí kábíyèsí, ń bí kò fẹ́ announce o, òun ti announce rẹ̀ o, òun ti ṣe o, òun ti mọ̀ o, òun dẹ̀ ti announce rẹ̀, òun ti di ìyàwó olórí. Kábíyèsí bí wọ́n ní Ìyá Onífá, ó silent ẹ̀, ó dákẹ́ gbogbo àdúgbò. Wọ́n ní gbogbo ibẹ̀ ní gbogbo ibi tó ti ń ṣe festival pé pé wọ́n sọ náà pé gbogbo èèyàn ti ń kún yànmùyànmú nígbà tó sọ pé òun ni staff, òun ni ọ̀pá àṣẹ yẹn tọ́ sí, òun ni Queen of Queen of Gbádàgodo. Wọ́n ní kábíyèsí ní láé. Naomi ló ní kí wọ́n ṣe gbà lọ́wọ́ ẹ̀, wọ́n ní ṣe ló sunkún kú. Wọ́n ló máa wú gidi gan pẹ̀lú bí Ìyá Onífá ṣe ń hàn léèmọ̀. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ Ìyá Onífá tó hàn wọ́n léèmọ̀. Kí ni wọ́n fẹ́ ṣe fún Ìyá Onífá? Kò sí nǹkan tó fẹ́ ṣe fún. Ìyá Onífá ti gòkè, ó ti gòkè àlọ́. Afárá ni ìyá kìíní ń já, tó fi Naomi ń jáfárá. Yìí máa ṣe kékeré o. Ṣé rí pé Ashley yìí, àmọ́ ibi tó fẹ́ tì sí o. Kí ló ń jẹ́? Ṣé Ashley, àmọ́ ibi tó fẹ́ tì sí, kán tètè mọ bó ṣe fẹ́ ṣe kíákíá. Tó bá ti rẹ̀, ṣé mọ̀ pé kò ní lè ṣe gbogbo òṣì tó ń ṣe. Kó yá fi Naomi lẹ̀ ní jẹ́jẹ́. Kí Naomi ló wá fún wọn jẹ. Naomi ló fún wọn ní nǹkan tó ń jẹ. Bẹ́ẹ̀ ni gbogbo ọlá ńlá tó ń jẹ bẹ́ẹ̀, through Naomi náà fi wọlé sí wọn lára. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ o. Ẹ bá wa share, kẹ́ bá wa like. Kẹ́ bá wa dá sọ̀rọ̀ Ashley. Ọ̀dọ̀ mo ti sọ fún wa pé ó ní lára, kó máa ń ṣe wọ́n bí wèrè. Torí yẹn ó tún disturb ẹ̀. Nǹkan tí ò bá kàn, òun nìkan. Ó fọwọ́ ara ẹ̀ fà, ó ń praise ara ẹ̀. Ta ló ṣe irú ẹ̀?